ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Irú kí leléyìí? Ooru àmújù ṣekúpa èèyàn ogójì nílẹ̀ France. Ogójì èèyàn ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn ní France látàrí ooru àmújù tó mú níbẹ̀. Olóòtú ìjọba orílẹ̀-èdè náà Sébastien Locornu sọ pé ooru náà mú kọjá ìrírí tí wọ́n ti ní látẹ̀yìnwá níbẹ̀ àti láwọn orílẹ̀-èdè tó wà nílẹ̀ Europe. Mínísítà fún eré ìdárayá Marina Ferrari sọ pé a kò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú kí èèyàn lọ máa lúwẹ̀ẹ́ nínú adágún odò láìsí ẹni tí yóò máa ṣàkóso rẹ̀ níbẹ̀. Lára àwọn orílẹ̀-èdè tí ooru àmújù náà ń bá fínra báyìí ni France, Spain àti Italy. Ní France, àjọ Meteo France sọ pé ọjọ́ ajé ni ooru náà mú jùlọ, wọ́n sì ti fi ìkìlọ̀ síta fún ìdajì orílẹ̀-èdè náà báyìí. Mínísítà eré ìdárayá orílẹ̀-èdè náà sọ pé ọ̀pọ̀ èèyàn ló gbìyànjú láti lọ sétí odò láti lọ wẹ̀ láìro ewu tó wà nínú ṣíṣe bẹ́ẹ̀. Lára àwọn tó ti kú báyìí ni ọmọdébìnrin ẹni ọdún 13 kan tó lọ wẹ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀ nínú odò Seine tó wà lágbègbè Fontaine-la-Porte lálẹ́ ọjọ́ Àìkú. Ìròyìn náà ni ọmọ náà kò mọ bí wọ́n ṣe ń lúwẹ̀ẹ́ ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, ọ̀dọ́kùnrin agbábọ́ọ̀lù kan ti wà ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọ̀ọ̀rún báyìí lẹ́yìn tí wọ́n wá òun náà jáde kúrò nínú omi Rhône-Leba ìlú Lyon. Wọ́n rí lásìkò tí àwọn adóòlẹ̀mí fẹ́ lọ yọ àwọn ọ̀dọ́kùnrin 4 míì nínú odò tí àwọn aláṣẹ sọ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ wẹ̀ nínú rẹ̀ mọ́. Ní France yìí kan náà, wọ́n rí òkú àwọn ọmọdé 2 nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àwọn òbí wọn ní Carpentras lẹ́yìn tí ooru mú wọn pa sínú rẹ̀. Àjọ German Life Saving Association DLRG sọ pé èèyàn 5 ló kú lásìkò tí wọ́n lọ wẹ̀ nínú odò láàrin ọjọ́ Ẹtì sí ọjọ́ Àìkú, bó tilẹ̀ jẹ́ pé wọn kò lè lúwẹ̀ẹ́. Ní Spain, àjọ tó ń rí sí ọ̀rọ̀ òjò sọ pé ooru náà lè pọ̀ ju bó ṣe wà yìí lọ, nígbà tí ìjọba Italy ní òun ti bẹ̀rẹ̀ ètò ìdáàbòbò fún àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń ṣiṣẹ́ nínú oòrùn fún ọ̀pọ̀ wákàtí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.